Dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, aṣeyín lọ́ba fún àánú àti ojúrere ńlá láti àrígbà èyí tí owó kò lè rà tí ẹ fi mú wa rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kejìlá. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín fún àánú, ojúrere, ìtẹ̀síwájú àti ìgbéga tó bọ̀ wá fún wa. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ò gbéyàwó lé ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá. Àkòrí tí a ò gbéyàwó lẹ́ni sọ wípé òtítọ́ tí ń sọ ní di òmìnira. Òtítọ́ tí ń sọ ní di òmìnira. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá, ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì àti ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá sọ wípé ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ̀yin yóò di òmìnira nítòótọ́. Àti ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Wàyí tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kù Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Jésù ń pe ara rẹ̀ ní òtítọ́ náà nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà. Níwọ̀n ìgbà tí bíbélì ti sọ fún wa nínú àkọ́sórí wa tòní wípé òtítọ́ yóò sọ wá di òmìnira, ó túmọ̀ sí pé tí o bá ní Jésù, o ti bọ́ lọ́wọ́ ìgbèkùn nìyẹn. Ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nítorí bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira nítòótọ́. Tí o bá ní ọmọ náà, ó túmọ̀ sí pé o kò lè sí nínú ìgbèkùn kankan rárá nìyẹn o. Èṣù máa ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nípa kí ó fi wọ́n sínú ìgbèkùn. Bákan náà, nígbà tí ó bá rí wípé òun kò lè mú kí àwọn onígbàgbọ́ máa sin Ọlọ́run mọ́, yóò wá àṣìṣe kan nínú ayé wọn láti gba ibẹ̀ wọlé sí wọn lára kí ó lè wà nínú ìgbèkùn. Agbára ènìyàn kò ní ìwúlò tí ó bá wà nínú ìgbèkùn. Èyí ni ìdí tí àwọn ọlọ́pàá ṣe máa ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí àwọn ènìyàn lọ́wọ́ kí wọ́n má bàa sá lọ, kódà bí wọ́n bá lágbára ju àwọn ọlọ́pàá lọ. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì wà nínú ìgbèkùn ìṣẹ́ nítorí wọn kò mọ òtítọ́ nípa àwọn ohun ìní ti ọlá tí wọ́n ní nínú Kristi. Ìgbèkùn tí ó ga jù tí ènìyàn lè kojú rẹ̀ ni ìgbèkùn ti ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún ló wà fún àwọn ọmọ Ọlọ́run, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé wọn kò ní àǹfààní sí i nítorí wọn kò mọ òtítọ́. Òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún ṣe sọ wípé bí o bá ṣe ka ọ̀rọ̀ Ọlọ́run sí pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́, wà á ní òye àwọn ètò rẹ̀ látòkè wá nínú Kristi àti àwọn ìbùkún tí ó ti pèsè sílẹ̀ fún ọ. Èyí yóò jẹ́ ìdánilójú pé èṣù kò lè fi ọ́ sí irú èyíkéyìí ìgbèkùn. Olùfẹ́, tí ó bá jọ wípé o ní ìrírí ìgbèkùn nínú ayé rẹ, ka ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ ohun kan nípa ohun tó ń ṣẹlẹ̀ sí ayé rẹ lọ́wọ́. Gbọ́ ìwàásù kí o sì ka àwọn ìwé tí àwọn ènìyàn Ọlọ́run tòótọ́ nípa ìpinnu ayé rẹ. Bí o ṣe ń kà wọ́n, ọ̀rọ̀ náà yóò mú ìmọ́lẹ̀ tọ̀ ọ́ wá. Ìwọ yóò sì di òmìnira títí láéláé. Kókó ọ̀rọ̀: Bàbá, ṣí mi lójú o sí òtítọ́ rẹ kí n lè rìn nínú òmìnira ológo rẹ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa ṣí mi ní ojú sí òtítọ́ rẹ kí n sì máa rìn nínú òmìnira rẹ títí láéláé.
Olúwa yóò sì ṣí wa lójú, yóò sì fún wa ní oore ọ̀fẹ́ láti rìn nínú òmìnira rẹ̀ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.